ẹgbẹ́ àwọn ọmọ Àwórì orí ètò ayélujára wà wẹ́yẹ o nílẹ̀ Àwórì lélẹ̀ orúkọ mi ò yí padà èmi ọmọ yìí ẹ̀búrò yìí ọ̀gbáyé ọ̀gbẹ́ni Akíndélé Ọlájídé Emmanuel ọmọ Ìkọ̀tún àṣẹ ọmọ àṣẹ mélòó ọmọ adúrò mọ́fìlà ọmọ kákélì gbókèrò bẹ̀rẹ̀ ọ̀nà èmi náà ló tọ́ dé lórí ètò yìí lélẹ̀ pẹ̀lú àlejò wa pàtàkì àwọn wà lẹ́gbẹ́ mi líbí ẹ̀rọjú ńsẹ́ orúkọ tiwọn àwọn ló jẹ́ ọmọbabìnrin Adetowun Folasade Oluwole ọ̀ká wọn kí gbogbo ẹ̀yọ́ ọmọ Àwórì lèmi wò wọn lélẹ̀ àwọn ìdárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́ ìyá wa ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì ọmọlúwẹ̀hún lèmi wò yìí lélẹ̀ kẹ́ ẹ̀ dárúkọ ayé fún un lè ẹ̀kúnrẹ́rẹ́. mo kí gbogbo ọmọ Àwórì pátápátá Àwórì in diaspora Àwórì jákèjádò gbogbo àgbáyé kí n mú wẹ́ Àwórì ìpínlẹ̀ Èkó mo kí yí o Àwórì ìpínlẹ̀ Ògùn mo kí ẹ̀ ìka yí pé kí ti gbé o ṣó ń gbére fún gbogbo wa èmi wí ọ̀hún là o ọmọ yìí ọmọbabìnrin Adetowun Iyadunni Folasade Oluwole ló ń kí wa pé a kú dédé àkókò wí ọmọ olúńlá nìwà èmi lọmọ olúńlá ọmọ àgbòdèrè ọmọ wájú ọlọ́kọ̀ yìí mi sowó èyí ọlọ́kọ̀ àṣẹ èjì gbára lẹ́kẹ̀ àdèyìbú ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹyẹbẹ lóró mi ìgànmọ́dé ọmọ àfẹlẹ́jà àwùkọ tí yọjú ọ̀tá àfupọ̀npọ̀dọ̀ yọjú àbínú ẹni olí tirẹ̀ ọ̀fọ́rán aláyọ̀ bọ́ lẹ́lẹ́yìí kógbó níwà ọmọ owó ọmọ wájú ọlọ́kọ̀ yìí mi sowó èyí ẹ jẹ́ kí n ṣe wẹ̀. òwú lẹ́mi gbọ́ lérò àlejò alágbé wá fún yìí lélẹ̀ yẹ ẹ̀rí pé ọní kò sẹ́ni lè mọ̀ ọ́ pọ̀ kí àdàbí ọlọ́mọ fárẹ́fárẹ́ ẹ̀ ṣe ìyá wa ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí àwọn èèyàn mọ kẹ́ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí torí ìṣẹ́ ẹfẹ̀ yìí ọmọbabìnrin ti sí tẹ́sẹ̀ wàánú ẹ̀ lélẹ̀ Àwórì wa lébi èdè agboléwòsàn bíi sí kẹ́ẹ̀ṣe rí kábẹ̀rẹ̀ àjò yìí kẹ́ẹ̀ tó wá dé búlẹ̀ délé lọ́lọ́run fún kẹ́ẹ̀ṣe délé lé lẹ́yìn tọ́ mi lọ sí bure lè tọ́jú búlẹ̀ délé lé lọ. ọpẹ́ fún Ọlọ́run Olódùmarè ọpẹ́ lọ́wọ́ ìyá ẹ̀ tí bàbá lè bí mi ọmọ Àwórì níwà lọ́tàn mi lò sí o bàbá tẹ̀ máa wo orígun 12 náà ń gbà bí ònìyàn lẹ́dọ́ tèmi o kò ṣe hà ẹ̀bí ìtíṣe ọ̀nà mẹ́rin bàbá wò lè mẹ́rin torí pé ọ̀nà mẹ́rin yà mú làtẹ̀yí wá yẹ àámú lọ́nà mẹ́rin yẹ àkọ́kọ́ ẹ wá mú lè kejì ilé ìyá mi ibùkàn ló ti wá o màá kí àmì gbabẹ́ o torí pé wọ́n sí ìdí ìyá lónìyàn ń pọ̀ sí ilé bàbá lérú lélẹ̀ o bó bá wá lérú lélẹ̀ bí ò lérú lélẹ̀ hàn bí wà nílé ìyá mi ibùkàn ló ti wá bàbá ìyá mi ibùkàn ló ti wá ìyá mi lè tọ́ yà sí ibùkàn lílé bàbá ẹ̀bí lílé ìyá tẹrẹ èmi ò lè dúró lórí ọ̀hún méjèèjì lè kàn torí pé bílé bá san ònìyàn gbẹ̀dọ̀ má tẹ̀síwájú ká máa tọ́ polongo orúkọ làbàdàlà ọ̀dọ̀tà níwà lílú ọ̀tà ọmọ oníga ìkógbè nítọ́wà lílé ọba ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin mi lílú ọ̀tà ilé adélà olùgbẹ̀sà níwà olùkógbó níwà àṣòwò lílògbò níwà mo tọ́jọ́ lọ́ta odò lébùkàn bàbá tọ́ lọ lé bàbá aláyọ̀bọ̀ lẹ́lẹ́nìwá bẹ́ẹ̀ pèmí lólì tìrẹ́ ọ̀fọ́nrán ẹ̀ ṣìjà yòpa bàbá tẹ̀ ń fọmọ ọba ọ̀nà yẹn tẹ̀ ti pín ó pín kọ́lọ̀ méjì kórúkọ gbogbo wa bàjẹ́. ẹ ṣe ọmọbabìnrin Adetowun Folasade léwẹ́ ìṣẹ́ kẹ́ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kábàdé ibú ẹ̀ bá dé lọ́jọ́ tèlé ẹ bá jẹ́ kí àwọn aráalé kan mọ̀ yí dáadáa. ọ bí mi kàn ṣe bí gbogbo wọn ẹ̀gbọ́n jó ká mọ̀ ya pẹ̀lú bàbá mi ọ sí kó yá kí n máa wá lọ léèwé ṣóyè mi náà mo sẹ́ mọ̀ bí mo gbọ́n kábà mi li estate primary school Sùúrùlérè ìpínlẹ̀ Èkó ibẹ̀ ní ìgbọ́njú sí ẹ mọ̀ bí ó dìkọ́ nìyẹn abádé primary 3 yìí dì mọ̀ pé mo ń ṣe é kù ibẹ̀ làwà 3 làwọ́dé primary 5 lípa ọ̀nà ọ̀kan ìbò mú ẹ mo dára ọ̀tà bó tiẹ̀ jẹ́ pé ọ̀tà wí gan líyà àyà mi ti ṣẹ̀ wá mo dè yìí sọ̀tà nípa ìfẹ́ ní ìlí sí ìyá yẹ torí bọ́n bá ti wá èmi fẹ́ràn ohun ẹmọkàn arúgbó ṣe ń ra ònìyàn ródóródó lọ́wọ́ bọ́n bá ti lọ màá bẹ̀rẹ̀ sí lè ṣe wọ́ọ́rọ́wọ́ kó ń fẹ́ mo ń lọ báyọ̀ ọ̀tà ni mo dè yìí mo dára ọ̀tà ìkíndọ̀tà wọ́n fi mí sí primary school ọ̀tà local government primary school alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo la bá àwọn ẹgbẹ́ mi libẹ̀
li ní ìwé kẹrùn mo ṣe kẹfà libẹ̀ ibẹ̀ ní wà ká ṣe ká ń ṣe kò lè a ṣe mọ́ọ̀kì àtọ́ ṣe kínní lọ sí iléèwé gíga mo lọ sí Anglican Grammar School lílú Ọ̀tàwé ọ̀hún àwọn ìyá ń dàgbà wọ́n wá wò pé Adetowun wí ìyáwó á tọ́ ṣe dáadáa ọmọ arúgbó wọ́n bá tọ́ dá mi dé sí Èkó mo parí ìwé mẹ́wàá mi lílú Èkó mo wá lọ sí ìlú Àgọ́ Òwòye ibẹ̀ láàárọ̀ admission sí a lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University lẹ́gbọ̀n a kàwé lọ́lọ́run fún kàkà a ṣègbéyàwó a lọ́mọ a ẹ̀ ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba lè ká ṣe gbélé kẹjẹ bú àwà rèé. léwọ́ ìṣẹ́kẹ́ ti ṣègbà kí ẹ̀ka yìí tó wò pé Àwórì ò gbọ́dọ̀ kú kẹ́ wá di pé ẹ̀ka yìí bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kárànlẹ̀ Àwórì rọ́wọ́ lórí ẹ̀rọ rédíò. ìbéèrè yẹ bí n bá gbọ́ irun ara mi á yìí dé ẹ̀jẹ̀ ara mi kẹ́ á sáré torí bọ́mọ kan bá wà bó bá kàwé bó bá gbajúmọ̀ bó bá lówó ẹ wo ọgbà mi bólítọ̀ ń bá sọlé rẹ̀ nù àpò yà owó wà lọ́wọ́ rẹ̀ lè mewu jẹun. lójú ìyá ọ̀kan síbùkan bí ibẹ̀ ṣòwò ló máa jẹ́ àwọn ọmọ rẹ̀ ń máa jẹ́ ìdí kíwà. èdè yan bí ònìyàn mọ́ kò gbẹ́dọ̀ gbé sọnù èmi ò tẹ́ mọ̀ bọ́n ń ṣèdè àmọ́ bí ìyá mi wí bá ti wá bóyá ẹ̀gọ́ ló jí kí ẹ̀jẹ̀ wá papọ̀ bọ́n bẹ́ẹ̀ ti dé Àwórì lọ́hùn máa má sọ ọ̀hún nàbílẹ̀ mi ọ̀gbà Àwórì gbogbo wọn máa rèérí ẹ̀bí kan ju ìyáàlì kan sí Ìkòdí rẹ̀ ẹ̀yẹ mọ̀bílẹ̀ alákọ̀wé yàrá ìyá àgbà wà àwọn ti sá lọ sí yàrá tiwa ká máa rèérí èmi ìyá àgbà kẹ́ ń fẹ́ ìkùnà ọ̀hún sọ̀rọ̀ ewì ọ̀dà máa wá ṣe bọ́n bá ti wá kó lẹ̀dọ̀ wa káde yìí sí Ọ̀tàyẹ èmi ẹ̀ ti ọ̀hún ẹgbẹ́ mi ń wọ́n wá wù sísí òòlì wá ṣe ìyá ọ̀tà fún wàhálà èmi kàmí aláró ṣọ ìpìtìhun ká mú ìborùn sí aká ká bẹ̀rẹ̀ sí ní ṣe Àníkẹ́ ṣé o gbọ́kù ní sọ màmá ṣe kí ìyá ẹ̀ ti ṣe ń ṣe bọ́n bá wà lé ẹ̀dọ̀ wa ó ń wọ̀ mí lára dẹ́dẹ́ lè wá jẹ́ pé ìyá mi kẹ lè omi bá wa sọ Àwórì bí ìyá wọn bá ti wá lọ bá Àwórì yẹn bá ti wá rìn wọn lè gàgé èmi náà màmá bá sọ mo wá dé yìí sí ẹ̀dọ̀ ìyá yẹn èérí méjì agboolé ní gbé lẹ́dọ̀hún tibí bẹ́ẹ̀ gbọ́n máa sọ̀rọ̀ Àwórì bẹ́ẹ̀ búrò máa sọ̀rọ̀ Àwórì ìkìnwá dàgbà Èkó ọ̀hún là ń gbé bí n bá bá wọn ọmọ mi sọ dẹ́ẹ̀dẹ́ ọ̀n gbọ́ wọ́n bá yẹ pé béèrè lọ́wọ́ mi lòdì kéwọ́ ọmọ olúbísàn Àwórì níwà ẹ̀yin ọmọ Èkó nìyẹn èmi ṣe ọmọ Èkó nìyẹn Àwórì alédè bí n bá ti wá rí àwọn ọmọ ìlú mi lòdì ọgbà mi kí ti gbé o kí n ti ṣe máa kí n rè wá báwo ni máa sọ báwo fèmí o Ṣàwórì fèmí o ká máa tún àwa jẹ èdè Àwórì ń lọ àmọ́ kí máa lọ ìdí ìdìpọ̀ máa pẹ́ lèmi bá ṣe gbìyànjú lè tẹ̀dọ̀ tèmi kẹ́ ìṣe ń gbi tẹ̀dọ̀ yìí wí kọ́lọ́hún ṣẹ̀ bá ń bu omi rin torí pé a ti dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ ń gbìyànjú lẹ̀ ti dè ìwá tí àwọn àjọ kan wà yìí jẹ́ pé ọ̀ ń ṣe ìrànwọ́ wọ́n máa ń kó ọ̀ máa pè ọ̀ lọ ṣe ìnáwó lórí ẹ̀rọ rédíò ẹ̀yin ọmọ Àwórì ẹ wá sí kíláàsì o a máa kọ́ òun lè dè Àwórì bẹ́ẹ̀ bá rí ẹlílì tó yá àyá mi ọ̀hún sọ̀hún mọ́kùlì ń jẹ́ kíní ọ̀kan ògbólì ọ̀kan tẹ̀ wá méèlì ẹ̀ lọ́hùn gbọ́ ní gbogbo èdè là ń sọ wí mọ́kùnà ń pé a máa fẹ́ àwa lè èdè Àwórì àmọ́ ọ̀ka àkọ́hún lè kíláàsì wọ́n di méèlì ìṣèmílẹ̀ kọ̀ ló ń ṣe Bọ́láńlé àjọ wà bẹ́ẹ̀ Fàtáì Arẹ́gbẹ́ ọmọ Ọlọ́fin àjọ ẹ̀tọ́ ń wò mú ẹwẹ́ ká ṣe gbìyànjú ká mú lọ kókó dùn rèwẹ̀. ẹ ṣe ìyá wa ọ̀rọ̀ lẹ́mi gbọ́ yẹ lérú ọmọbabìnrin Adetowun Folasade ìyá wa ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba gbogbo àwọn ògbólí wa lílé lè jẹ́ pé Àwórì yìí á bẹ̀rẹ̀ sí fi kọ́ àwọn ọmọ wa atọ́ lè dìde torí ó ti fẹ́ kú kẹ́yìn ṣe gbìyànjú àwọn kan mi gbìyànjú àkáwáṣẹ́ ìtọ́ mú díẹ̀ ni ẹ̀yẹ ẹgbà wá lè mọ̀ràn. ọlọ́pàá lè gbé panla kò lé orúkú inú ó ti mọ̀ bí ẹlílá bá jalè bọ́ọ̀n bá ti mú dé àgọ́ tiwọn ó líbi náà ń jù sí kò síkù ni máa sọ fún òun lè kọ̀ ká ò kọ́mọ òun lè dè torí kò sí pride ọkàn lóníyàn má ṣe mo máa kódà mo rí sínétọ̀ ìkíndé Àbújá ká ń bá òun sọ̀rọ̀ wọ́n sọ ọmọ bí sí wa Àwórì ní wa èmi káàmì ẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ pa Àwórì náà wà wọ́n ti sọ fún mi pé Àwórì náà wà ìkíndé bẹ́ẹ̀ ká sọ dẹ́ mo yá ju èdè Àwórì sí ni Àwórì bí sí wa
Àwórì bisi Àwórì ìtìrẹ́ ẹ̀tọ́ta ayọ̀bọ níwà adáfu ẹ o wà lè má sọ òyìnbó ló bá bí n bá rí fẹ́ yí ká tó ń sọ òyìnbó mo ń ṣe àrífífà mi mo ń tẹ ikú mi rì àmọ́ kí gbogbo wa mọ̀ pé orírun wa rèwẹ́ o Yorùbá ṣẹ̀ fún odò yá bá gbàgbé orísun gbogbo wa ò lè gbẹ à lè gbẹ àmọ́ ká rò dáadáa pé ọ̀hún ìyá lè ń ṣèdè wí ọlọ́wọ́ ọlọ́lá ọkọ̀ yìí lẹ̀kọ́ kò yẹ ká lè jí kíkun náà ń ṣe èdè yan bí wọn bí yẹ ká jí kí parun ẹ wo ọ̀hún ọmọ Ìgbò ọ̀hún ń gbìyànjú ká tó ń ṣàwórì ìkí ń lọ sí Bàṣà ọmọ Ìgbò ó sì ìyá ẹ̀yàn sí ẹja wà lílẹ̀ fífù wí bí sígbé tiwa wọn sọ ọmọ Ìgbò pé bàbá rẹ̀ rán wá kí àwa rẹ̀ já tó rán ọmọ bí kú bá máa ṣẹlẹ̀ bọ́hún bá ti ṣèdè yẹ ọ̀hún ṣèfù bí wọn bá lè wá sílẹ̀ wa ká wá gbèdè wí kí wàá ń ṣe wá Ìgbò ò lè ṣèdè rẹ̀ nu bó ti wù ká lówó kí lówó tó bọ́n wà nílò òyìnbó wọn máa ṣèdè wí Haúsá wọn máa ṣèdè ń kí mi ṣàwọ́ ọmọ Àwórì èdè Àwórì ṣẹ̀dùn débi pé bẹ́ẹ̀ bá ń sọ ẹ mix rẹ pẹ̀lú English ó ń blend ni ipò ènìyàn mi jẹ ẹ̀bà pẹ̀lú ọbẹ̀ ewé kòkó ni kéde ká lè sọ èdè Àwórì mo ti sọ fún àwọn ọmọlé mi bẹ́ẹ̀ bá ti lọ léèwé bẹ́ẹ̀ bá ti ń bọ̀ lẹ̀ ti ilé yunifásitì lẹ́wà bẹ́ẹ̀ bá ti dérú géètì ẹ bá mi tọ́jú òyìnbó síbẹ̀ ẹ kí mi lílé lítèdè yẹ gbogbo ohun ti mọ̀ bọ́n bá ti dé ẹtẹ́ líli mọ́sọ̀ ẹtẹ́ líli òmọ́sọ̀ ọ̀hún máa da gbogbo rọ́pọ̀ lémi lórí ó ń bá mi lára mọ́ màmá kọ̀rẹ́ ti hun ìwẹ́ ìṣíwẹ́ gbégbáwẹ́ yìí ìṣíwẹ́ ìwọ́kẹ́ ẹ̀tọ́ gbégbáwẹ́ yìí ọ̀sẹ̀ ń gbọ́ dẹ̀dẹ̀ kí gbogbo wa ṣe wẹ̀ ká kọ́ ohun lédè orí kékeré ọ̀kan bọ́n bá ti gbọ́ torí àwọn ọmọdé gbọ́n orí ló ń tètè tírígà wọn ọ̀hún lè tètè mú kulẹ̀ ń sọ ìkulẹ̀ ń sọ á lè tètè yé wọn bó bá jẹ́ ọ̀nà olórí lẹ́ẹ̀ máa fún kọ́ wọn lẹ́nu lé èmi kí n wà lọ́mọ kékeré ìyá mi bó bá ti lọ tó rálárò là bó bá ti lọ tó ẹ̀dán gbé kẹ̀kẹ́ ilẹ̀ ló mẹ́ẹ̀tú kan sí ewé dálágẹmọ ọ̀yà àjẹ́ lọ́wọ́ ọmọdé kò sẹ́lì mìíràn sẹ́rọ̀dọ̀ lápọ́n mi òrùwọ̀ omi fẹ́ irú mọ́lé mọ́kùlì ń jẹ́wẹ́ àmọ́ bó bá ti mí ṣiṣẹ́ òbí rẹ lọ́wọ́ ká ti mórí wító bí n bá wà lè ta máa duwọlé màá wá máa imagine àṣẹ apẹ̀rẹ̀ ẹ̀ sì máa gbé rodò kálá pọ́n mi lè tọ̀ èyírú ebi cement ojú àwọn wọn lè wù mọ́lé á wá wù mí màá wá jókòó tì wọn wá máa kọrí oríṣiríṣi ara mi á gbé jẹ́ síbẹ̀ bọ́n bá ṣe yẹ tán ọ̀hún mú kú fún wa á jẹ ìyẹ́lẹ́dẹ̀ yẹ bá ṣe wèmí lára o kẹ́ ẹ̀ ṣe ń wò mí wí ọ̀hún yìí tẹ̀lé mi lè yára mi náà ti bẹ̀rẹ̀ sí lékèdè Àwórì ọ̀hún mọ́ sọ kí gbogbo wa gbìyànjú ká kọ́ ọmọ wa lédè torí pé èdè wí ó ṣe pàtàkì Àwórì Èkó Àwórì Ìbùkún ẹ̀ẹ̀mejì kí jẹ́ pé ẹ̀yìn mídẹ̀mídẹ̀ lámà sọ èdè Àwórì dà Àwórì fàrẹ ó lé típíkà èdè ilẹ̀ Àwórì láwà ìkẹwà lí Èkó ilẹ̀ Àwórì lẹ́wà ìkẹwà lí Ẹdó líru ilẹ̀ Àwórì lẹ́wà ẹ̀wẹ́là àmọ́ àwa tó lé típíkà bẹ́ẹ̀ bá dé ẹ̀dọ̀ ohun Ìjẹ̀bú bó bá ń sọ̀kan lórí bó bá yànà máa yí padà kò ní yé yí torí pé ọ̀n lé típíkà káwa máa sọ tiwa nù Ọlọ́run á sì ràn gbogbo wa lọ́wọ́. ìmọ̀ràn sẹ̀ máa gba àwọn orí adé wa wọn àtàwọn èèyàn láìpẹ́ ìṣẹ́ làwa pẹ̀lú ògbóliwa bàbá Láwórì àjọ ṣètò pọ̀ àwa Láwórì omi wọ ọmọ Àwórì ká máa gbé àṣà wa èdè wa ká máa gbé lárugẹ ó ní ṣùgbọ́n kò sí alátìlẹyìn lè máa ṣe ìrànlọ́wọ́ pé ọmọdé wọn yìí ó ẹ máa lè ṣó àwa lè yí ìyẹ ò sí Láwórì kẹ́ẹ̀tì máa bá a ṣègbà ẹ bá wa ké gbàǹjarì fún kàn lè gbogbo ètò ìbá ti jẹ́ ti lè máa jẹ́ ògo Àwórì lọ́lá báwọn níbi àgbàlagbà Yorùbá bí náà bá kú omi fi irú bojú ni bọ́ọ̀gẹ̀dẹ̀ bá kú àtọ́mọ́ ọmọ rẹ ká fi rọ́pò bọ́ọ̀hún kan bá lọ ohun kan ló tọ́ máa gbà á ìjẹ́ pé èdè yìí kò lè kú. kí ọ̀hún lè ń gbọ́ kàn yé ká ṣèrànwọ́ lé ara òun lè ò ṣèrànwọ́ òun ọ̀kan wà lè jẹ́ pé ọmọ náà máa gbà ni torí bí ẹlẹ́ á bá ṣe káàkì bó ṣe torí àwọn ọ̀kan wà lè jẹ́ pé ọ̀n ń gbìyànjú kéètì wù kí pọ̀ kí kéré tó ọ̀n fẹ́ fu sí ní ìkulẹ̀ ń ṣe contribution lólóyìnbó ń pè ọ̀n fẹ́ gbìyànjú kárí pé ọ̀nká wọn mú tiwọn sí ibẹ̀ àmọ́ ẹlẹ́lá bá wà kú yìí jẹ́ pé ó lò mú ẹ ìṣòro owó ó lè jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn
ó lò mú ẹ ó lè méjì ọ̀rọ̀ àmọ̀ràn ó lè mọ ẹ lílì máa mú òníyàn mú un mọ̀nà ẹ jí ká ṣe fà wà oore là ṣe fọ́mọ Àwórì kò gbé torí pé àwa là ṣe fún o ò ṣe fún ẹ̀lìyẹ ara rẹ ló ṣe fún torí pé bí ètò wí bá ń tẹ̀síwájú bọ́ọ̀rọ̀ Àwórì ò bá kú bínà rẹ bá ń jò lòkè lálá ẹ̀yìn ògo gbogbo wa là torí ọmọ Àwórì lè wà ní ìlú òyìnbó báwọn bá rí kíní kan ọmọ òsàmọ̀ bí kíní ìwé ń lọ inú ọ̀hún dùn kọ́hún ṣe rí ìwé o ọ̀hún á gbìyànjú ká ṣe wẹ̀ yìí ọlọ́run á sì ran ká yí lọ́wọ́ yìí ń gbìyànjú lẹ̀ ti ṣe ọlọ́run á gbé gbogbo wa gà torí gbogbo àjọ wà lójú ọ̀nà kí a lè dálà á sì dá lágbára ọlọ́run bàbá wulẹ̀ dọ̀tí wa ọ̀hún ò mú ẹ̀kẹ́ wà lè jẹ́ pé kò sí ẹ lè ràn òun lọ́wọ́ ṣùgbọ́n ọ̀hún lè wà lẹ́dọ̀ tí wa lábálí kan ṣe fún wa ọ̀hún lábàyẹ̀ ń ṣe ẹ̀jí ká máa kí wọn pé ọ̀n ṣe ká tọ́ kí wọn pé ọ̀n tọ́ ṣe torí pé ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ líli wọlé ká mọ́ lè lójú ọ̀pọ̀ èèyàn lè òlíwó bí lónìyàn gbé jókòó sí. ẹ ṣe ọ̀rọ̀ lẹ́mi gbọ́ lè ro àlejò alélòkù làgbé wá fún ilé ní ìyá wa ọmọbabìnrin Adetowun Folasade àwọn lẹ́tìmí gbòwò lérò ẹ bá fún wàṣẹ ká fi ṣàdúrà pẹ̀lú agbára gbogbo àwọn ládéládé ká fi ṣàdúrà fún gbogbo ilẹ̀ Àwórì pẹ̀lú ibo Àwórì dé àti gbogbo ọmọ Àwórì ni ó àwọn lè ti mìíràn ètò yìí lọ́wọ́ àti gbogbo alẹ́tẹ̀ ìjọba Àwórì lè jẹ́ pé a máa lọ rí a máa bọ̀ rí kò ní sí ọkàn lè máa já wa burú lè Àwórì wa lébi. ẹ mọ̀ bí olúwọ̀rọ̀ ní wa ẹ ti kí fún nílẹ̀ Àwórì yà á máa lọ́lá mọ́lá ojú òòlì ti wà láṣẹ Òdùmarè tọ́ba ti joyè olórí gbogbo ọmọ bíbí ilẹ̀ Àwórì pátápátá ojú òòlì ti wà láṣẹ Òdùmarè ọmọ àgbòdèrè ní Nàìjíríà lamẹ́ríkà ní Canada ní Germany ní gbogbo bí yéèwù káwa Àwórì lípìlẹ̀ Ògùn lípìlẹ̀ kó lè yọ̀sà gbogbo wa a máa rí bá ti ṣe ojú òòlì ti wà láṣẹ Òdùmarè ọmọ àgbòdèrè ayẹwà lílé lóko gbogbo wa ẹ bá mi ṣàṣẹ o àṣẹ. ẹ forí kẹ̀kẹ́ mi lórí ètò yìí kí tó di pé màá máa lọ. Àwórì èyí ọ̀sà ọ̀dà kí Àwórì ìpínlẹ̀ Èkó Àwórì ìpínlẹ̀ Ògùn Àwórì èyí ọ̀sà gbogbo wa Àwórì ẹ̀bá mi gbogbo wa ká fara wa mọ́ra o gbogbo wa pátá ìtorí pé pàǹtí ò lè lìkan gòkè pàǹtí ò lè lìkan gòkè ọmọ adóró mọ́fìlà pàǹtí ò lè lìkan gòkè bígbó bá pọ̀ lómìdí tí bílé bá pọ̀ ìyẹ́ lómìdìlú o bébí bá pọ̀ bó pọ̀ lómìdí bíi ká fara wa mọ́ra o. ìyá wa ẹ tọ́ polówó ayé fún àwọn èèyàn torí àwa ti mọ̀ yìí ẹ̀mí ṣètò lè Bond FM ìgbésẹ̀ mi ṣe ohun ètò yẹ kọ́wọn àtọ́ lè mọ̀ pé Àwórì ti mi padà bọ̀ àti mi pariwo ẹ àwọn èèyàn ti mi gbọ́ ìgbésẹ̀ mi ṣe ohun ètò yìí lórí ẹ̀rọ rédíò. òṣìṣẹ́ ibẹ̀ ni wà mọ̀ bí òṣìṣẹ́ ìjọba ó lè kàṣe lè ṣe kinní tó àmọ́ bí n bá wà lè ruṣẹ́ lè jẹ́ pé mò ń ṣiṣẹ́ ìjọba gangan ìyẹ́kún ìnọ̀sẹ̀ àmọ́ tẹ́lẹ̀ tó Àwórì wí gbogbo ọjọ́ Tuesday àwọn ènìyàn tẹ̀ mọ́ tẹ́lẹ̀ ọjọ́ ìsinmi ọjọ́ àìkú là ń ṣe tẹ́lẹ̀ àmọ́ lìgbọ̀n gbogbo ọjọ́ Tuesday là ń ṣe ètò Àwórì ìdìdí pé a ka ìròyìn li èdè Àwórì kẹ́ li iléeṣẹ́ Bond FM 92.9 gbogbo ọjọ́ Tuesday lẹ́ẹ̀ máa bá wa pàdé lórí ẹ̀ ìgbàmú ẹ̀kẹ́rẹ́ ó lè rè wá lè àké o lílé àìmú ọlọ́run òkú fowó kínní jẹ wá lè yà àti rakú sórí ìkùnà mú sórí fóònù líbe bẹ̀rẹ̀ sí lè ṣiṣẹ́ bó bá ti rè wá torí pé omi á máa sọ ònìyàn ìpínkẹ́jà ṣe ń sọ lodò gbàmú ẹ̀ á lè stream live but ọjọ́ Tuesday là ń ṣe ọjọ́ líléeṣẹ́ Bond FM 92.9 aago 5:30 sí 6 ìrọ̀lẹ́ bàbá tí ń ṣètò yẹn láà máa wọ inú ìròyìn lédè Àwórì. ẹ ṣe ìyá wa èyí làbá ti wá mú àwọn alálẹ̀ àwọn máa jẹ́ kí n máa tó wa lọ́wọ́ bàbá dẹ̀ lọ sóko àdé bá a lọ́ọ̀dù àbọ̀ ẹni bá ti wá ní láti mí ṣe yìí ìyá wa lé ò ti wá tẹ̀wù lọ́rùn àdúrà lẹ́ máa ṣe fún torí àyà àgbàlagbà ẹ̀ ní ṣàdúrà ẹ̀ ní ṣèkọ̀ àmọ́ èrò ní. àtẹ̀ṣe àwa fàwọn lọ́lọ́run lọ́wọ́ torí bàbá wù kí èmi dá mo lè kẹ́ ẹ dá kí àkẹ́ ẹ̀ tẹ́ Ọlọ́run lọ́rùn mo lè dá kí àkẹ́ ẹ̀ tẹ́ ọ̀hún ẹ̀gbọ́n mi lọ́rùn
mo lè dá kí àkẹ́ẹ̀tẹ́ ọ̀hún ẹ̀búrò mi ń lọ́rùn bàbá ẹ̀wù kí wọ́ọ́ da ó lè dá kí àkẹ́ẹ̀tẹ́ ẹ̀mí gan lè wú kó dẹ́jọ́ lọ́rùn àmọ́ ẹnìkan wà lè ju gbogbo wa rè lè jẹ́ pé bó bá ti da kò sí option bọ́rọ̀ bá rẹ̀ ti di bíi pé kò sí lójútùú olùkẹ́kọ̀ọ́ àgbà ni mí àmì ni pàwọ́ rí bẹ́ẹ̀ wọ ẹ̀mí àmì kò sọ̀rọ̀ bẹ̀rẹ̀ wẹ̀ à ó ṣe àfàwọn lọ́lọ́run lọ́wọ́. ẹ̀yọ́ ọmọlúwẹ̀hún ibi là máa rí mọ́dé lórí ètò wa ní ilẹ̀ Àwórì gbọ́ àmà rí mọ́dé lè ní rí ẹ àmọ́ àwọn àgbà Yorùbá àwọn fòókù wẹ̀yí lìbọn mi ró àwọn iṣẹ́ wà fún wa lójú ọ̀nà rẹpẹtẹ gbogbo wúlàmí ti ń fi sórí ẹ̀rọ walẹ̀ tí mi rí ọba tó máa tó ọ̀sẹ̀ ń bọ̀sẹ̀ oríṣiríṣi láti máa mú wá fún yí lórí ètò yìí gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ wa lè ti mi fẹ́ràn wa lórí ètò ní ilẹ̀ Àwórì gbogbo ilà mi fẹ́ àsìkò yìí ká fi mi dúpẹ́ lọ́wọ́ yìí ilẹ̀ Àwórì àjọgbé gbogbo wa o ẹ ṣé adúpẹ́ o. ẹ̀dọ̀rọ̀ kan ìdè yìí ṣe é fúyé yìí o ẹ̀yìn elégbè ni ẹ̀ bá béèrè wò bí màá láàyè yìí o. ọmọ olùwẹ̀mú wà láàyè wa o. láàyè lọ́nà rẹ̀. ayé ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì ẹgbẹ́ àwọn ọmọlé ìwé ẹ̀múra gidigidi ọ̀rọ̀ ẹ̀kọ́ ṣe pàtàkì.